Síkírù Àyìndé Barrister tí wọ́n bá ní kí ló jẹ́ bànújẹ́ jù fún Barrister yóò mọ̀ pé torí pé òun ọ̀wọ́ 70 àti àwa mọ̀ tí ń fa àwọn olókìkí ọmọ Ìbàdàn Àríṣekọ́lá ọ̀wọ́ 70 mú Fúlàní òun ọ̀wọ́ 70 ọlọ́njẹ́mi ọ̀wọ́ 70 ẹnjú 70 lọ. Níjọ́ tí wọ́n mú gómìnà wa náà Sheikh Ajimobi tí wọ́n mú wọnú Kaaba òun pẹ̀lú bàbá Muyideen Bello tó ní bàbá àyà mi ń já ìran mi wọ́n wọ 70 bàbá Muyideen Bello ní ìwọ ọ̀wọ́ ó jù bẹ́ẹ̀ lọ. Wọ́n wá tẹ gbogbo bọ́tì tí wọ́n lè tẹ̀ ń jọ́ náà ó ní bàbá àyà mi ń já ẹnìkan ò ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́ẹ̀mejì rí lóbègùn rẹ̀ jẹ́ o kí gómìnà Ṣèyí Mákindé ó tó lè rí ṣe o. a sọ pọ̀lọpọ̀ àdúrà tí Sheikh Ajimobi ṣe ní Kaaba ẹnìkan ò bá ti lè lo 2 times. ẹ wo Bọ́lá Àgè bó ṣe gbóná tó lókìkí tó táyé ayé ń fowókọ rẹ̀ wọ́n ń fowókọ rẹ̀ tọrọ àdúrà síbẹ̀síbẹ̀ sí ẹjọ́ rẹ̀ kejì ṣe Akíntọ́lá ṣe lẹ́ẹ̀mejì Akíntọ́lá bá a jù Awólọ́wọ̀ ṣe lẹ́ẹ̀mejì. Wọ́n wá mú wọ Kaaba bàbá Muyideen Bello nígbà wọ́n tàwáàfù 21 times tán. wọ́n bá ní bàbá ẹ mọ̀ strong gan wọn. oníṣẹ́ tá a fẹ́ ṣe iṣẹ́ 21 times. bọ́ọ̀ bá rọ kiri yílé Olúwa ní 7 times. àwọn tasco ni a mọ̀ ó ṣe ẹ̀ẹ̀méje tán báyìí ó ṣubú lulẹ̀ ní tí ń làágùn tí ń fàtẹ́gùn. bàbá wọn á ṣe 21 times pẹ̀lú Ajimobi nígbà àwọn èèparí 21 gan Ajimobi ń rìn bí ọmọ èké wọ́n wá mú wọn wá gòkè wọ́n wá mú wọnú Kaaba nínú rẹ̀ lókè níta máa yípo rẹ̀ wọ́n wá mú wọnú léhùn pẹ̀lú àṣẹ àwọn Àríṣekọ́lá Àlàó pẹ̀lú connection àwọn Àríṣekọ́lá Àlàó àti bàbá Muyideen Bello. wọ́n à ń pọ́ dọwọ́ rẹ̀ Ọlọ́run ẹnìkan ò ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́ẹ̀mejì rí èmi ó ṣe lẹ́ẹ̀mejì kí n mọ̀ sí tẹ́ wọ́n mọ́lẹ̀ kò mọ́ mi kí n tó kù ń bẹ̀. ẹ bá ń sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ lókù ó gbé champion rẹ̀ lọ́tẹ́nìkan ò lè dún pín kí ló pò ó ṣe ọ́nà. ẹlẹ́ẹ̀kejì tó dàbí Ọlọ́run àyàwó máa ń já àwọn ẹbí wọn èyí lo 70 jù bẹ́ẹ̀ lọ láyé kóun ó lo 70 mọ̀ pé kémi ó lo 80 kí n lo 90 kí n lo 100 kí n lo 120 Ọlọ́run jẹ́mi ó lo 70 o jẹ́mi ó lo 70 ní pẹnu mọ́ Ọlọ́runjọ́ náà lòún gbọ́. ṣùgbọ́n bègún yẹn jẹ́ ò nínú ilé wọn káwọn ò ní kún kékeré mọ́ láyé ìgbà tí Jésù bá fira rẹ̀ lẹ̀ lórí àgbélébùú ọlọ́gbàdúrà irú àwọn yẹn wọn kì í ṣe alájẹtán. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀sẹ̀ kejì ó sì wọ 70 ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kò dàbí. mo ti kí ló kù náà èèyàn bá kú 70 nígbà bàbá mi kú ọmọ 85 years bí 90 ni bàbá bá lọ ọ̀dọ̀ ẹ̀gbọ́n àwọn bàbá Ṣọ̀kan wá ní ẹ̀lẹ́ o ẹ mọ láwo ẹ mọ̀ kó ẹ̀yìn rẹ̀ ní o ẹ gbọ́ wọn ní láwo kú àní bẹ́ẹ̀ ni wọ́n ní ilẹ̀ bá pa àti bàbá ń bi mẹkáníìkì ilẹ̀ sòkú rẹ̀ àní bẹ́ẹ̀ ni àwa ń wojú ara wa àní sòkú bàbá 90 years àníbi ibẹ̀ nìkan kọ́ àtúnlọ họ́ọ̀lù tá àtúnlọ lo họ́ọ̀lù tí gbogbo eléré wá ṣeré fún wa àti Saheed Òṣùpá ọmọ ọjọ́ mélòó wá ní láwo tẹ̀ ń sòkú rẹ̀ ẹ máa gbọ́ bàbá ọmọ ọjọ́ mélòó wá ní láwo tẹ̀ ń sòkú rẹ̀ bí àwọn ṣe jọ ṣèwé dàgbà ní ń wò àgbàlagbà ní bàbá tá a wí báwọn ṣe bí èèyàn ṣe rí lọ́wọ́ rẹ̀ à ń gbà wá kó ń bẹ̀ máa bàbá àgbà ti dé sí bàbá wọn lágbà kọ́ wọn ní ó ń wò pé bí àná ni ọjọ́ orí bá mi rí lójú rẹ̀ bàbá náà ti kú wọn méjèèjì ọmọ ríra wọn lọ́rùn báyìí Ọlọ́run foríjì wọn Ọlọ́run gbàbọ̀ wọn. Kọ́lìntì Àyìnlá àdùn ní Ọ̀rànfẹ̀ lúfẹ̀ Ọ̀rànfẹ̀ onílé iná ńlọ́kọ́kọ́ yọná lẹ́nu ṣáájú Ṣàngó ẹ lọ wádìí ìtàn yẹn wò ó sì lé ní sẹ́ńtírì méjì síra wọn n tó fi ju Ṣàngó lọ ó gùn láti bí Ifẹ̀ dé Kaduna ó ti pẹ́ pa Ọ̀rànfẹ̀ sí Ṣàngó bò ó Ọ̀rànfẹ̀ ọmọ tọ́rànfẹ̀ bí Ṣàngó ọba láyé Ọ̀rànfẹ̀ ló bí Ọ̀ṣàngó ọba Mákin Ọ̀ṣàngó ọba Mákin nígbò sígbò ọmọ tí Ọ̀ṣàngó ọba Mákin bí kùtùkùtù ọba Ìgbò ó ti kú wọn tó bí Ṣàngó wá wò gbà tí eléyìí ti ń yọná lẹ́nu dìgbà tí Ṣàngó dé. ẹ máa sọ dáadáa nínú ìran ọlá ò mọ tọ ọlá òsì ó sì mọ tọ òsì. bẹ́ẹ̀ bá rí nínú ìran tí wọ́n ti máa lówó bẹ́ẹ̀ nìkan bá lówó ní generation kò
kó tó ìran mẹ́ta á tún gbólówó mi dìde ń bẹ̀. ó lè jẹ́ ọmọ obìnrin ó lè jẹ́ ọmọ ọkùnrin lówó ọ̀sà dìde nù lé wọn. ẹ bá wo ìran tí máa ṣiṣẹ́ wòlíì tí wòlíì kan bá jáde ní generation yìí àwárí generation yẹn títí tó fi darúgbó tó fi lọ tẹlòmíì tún lọ lẹ́yìn rẹ̀ tá a rí wòlíì nù lé wọn. nígbà tí ó bá dìran kẹta wòlíì yóò dé omi ó máa tọ omi ẹ̀jẹ̀ ó sì máa tọ ẹ̀jẹ̀. ẹ rí ngbà tí ọ̀rá ń fẹ̀ onílé iná gọba mákin ngbà tí yóò kúrò ní ẹ̀yìn Ilé Ifẹ̀. wọ́n ní olùtẹ̀tẹ̀rẹ̀tẹ̀ mọ́tẹ́ àwo òde èdò olùtẹ̀tẹ̀rẹ̀tẹ̀ mọ́tẹ́ àwo odò apanada kàkà wọ́ tí àwo amọ̀ rapákan òkun làjì ọ̀sán àwo amọ̀ tọ́yọ̀ ẹnu àwo amọ̀ fagoro dẹ̀mú mi. fámájò wọn tẹ́ǹbi tó ń bá lọ ifá lòun ò ní jọ́ tẹ́ kọ́sàkú ò ní fẹ́. bí babaláwo bá wá ń sọ̀rọ̀ àbí ẹ bá ń ké fa fún yàn tí èyí bá ṣe pẹ́ ntọ́ bá ní làákàyè dáadáa. mọ̀ pé sí èsè pé orí babaláwo èyí sọ wípé ẹ̀yin ẹ fojú inú wò ó. ńgbé èèyàn wà ní Canada tí ń gbádùn. wọ́n wá ní bàbá ẹ dákun ẹ yẹ̀ mí lọ́wọ́ kan dìbò. bọ́yọ̀ ọmọ lọ́fẹ́fẹ́ ni àbí nǹkan kan. tó torí ẹ̀ dáfá. babaláwo wá ní ifá ní kó gbé gbogbo tí ń bẹ lọ́kàn rẹ̀ ń sẹ́gbẹ́ kan. ifá sọ pé kọ́kọ́ kúrò níbi tọ́wà ibẹ̀ ń rèé sàyè. tọ́wà ń bi ifá léèrè pé bo làyè o. pé ibi tí ó wà nílẹ̀ olóoru ni kó padà Nàìjíríà. ẹ mọ̀ pé tí ọba ṣe ń tó ní làákàyè dáadáa tí ó sọ kò ní pe babaláwo mọ́ yóò blọ́ọ̀kù nọ́mbà rẹ̀. ó sì lè jẹ́ bi tọ́wà kò ní ríre mú ń bẹ̀. ọ̀rẹ́ mi kan ọdún 7 ló lò ní Canada títí kú òkè bí èkó bí ẹ ṣe máa rówó he lójú títì ní Canada gbogbo èèyàn máa ṣàṣeyẹ kú òkè bí èkó ẹyẹ òkè bí ẹyẹ èèyàn fọ́ọ̀n bí èèyàn. ó wá ránṣẹ́ sílé pé kí wọ́n yẹ̀ wọ́n lápá lọ́wọ́ kan àdìbò wọ́n wá ní kókò ń bí ọwọ́ nǹkan padà Nàìjíríà gbà wọ́n. ogun ilé àwọn mọ̀ tó dìde sóhun ọmọ fẹ́ fà ń padà nù ya. babaláwo yẹn wá ń sọ fún un wípé Canada tó wà yìí ò bọ́ ọba gbọ́gọ́rùn ọdún bẹ̀ lánàá pé kọ̀ọ̀ka kọ̀ọ̀là náà nítorí wípé nǹkan èèwọ̀ ló ń jẹ lójoojúmọ́. wọ́n ní kí babaláwo ṣáàwó wọ́n ní ọmọ ilé ọlọ́sùn ni kò gbọ́dọ̀ fomi gbóná wẹ̀. ojú dá ọmọ ilé ọlọ́sùn tó kọ̀ǹfàmù. gbọ́dọ̀ lomi gbóná omi tútù ni ó fi máa wẹ̀. bọ́ bá sì fomi tútù wẹ̀ ní Canada ikú ní ránṣẹ́ sí kò ní kú òǹlé wẹ̀ tí ó fi ní pneumonia àti ọ̀pá. ẹ rí i pé word and opposite kí ni n ò gé. ọlọ́run ọba ṣe oríwèé gbà wá lòun wọ́n fara mọ́lé láàrin oṣù mẹ́ta. bá dúró nílé fún 3 months. ti tó ní láàrin oṣù mẹ́ta ó ju tó kójọ láàrin ọdún 7 ní Canada lọ. ní ìmọ̀ fẹ́ jọra wọn lóòótọ́. ẹ sì mọ̀ wípé ẹni ìjà ọba jẹ díẹ̀ yìí gbọ́. da àwọn ó tún lọ bẹ̀ wọ́n mọ̀ wá wọ́n mọ̀ lọ. nígbà tó tún padà dé Canada gbogbo ẹ̀ tún le kankan. bàbá ṣé ẹ ṣe pé fi nǹkan ẹnu pẹ̀lú Canada ẹ̀ tún le. ìyá náà ń jẹ́ èèwọ̀ tó ń jẹ lómi gbóná tó fi ń wẹ̀. tó o bá lè mú mọ́ra kọ́ ọ mọ́ fomi tútù wẹ̀. bàbá nínú snow lè yọ fomi tútù wẹ̀ fẹ́ pa ọ́ ní. Canada tí wọ́n èlò fíríjì tí wọ́n èlò fírísà ń bẹ̀. tó o bá gbé nǹkan orí tébù bó o bá fẹ́ àìsí ọtí nìsín ọ rárá mú ó sì wíńdò rẹ yẹ lóòkì bọnú snow. lónìí tó ti kún bo wíńdò rẹ láàrin ìṣẹ́jú 5 ọtí ó ti fẹ́ dì. Canada tó o bá da mi òkè tó jẹ́ wípé tí bá ń bọ̀ ńlẹ̀ báyìí yìí ni ọba wa padà. báwọn ò lè mọ fomi tútù wẹ̀ ń bẹ̀ wọn. bọ́ọ̀ bá lè fomi tútù wẹ̀ mọ́ bọ̀ ńlé. nígbà tí wọ́n ní kí ọ̀sán gọba máa kì í kú òní Ifẹ̀. ní ajé ògúngún ni sọ onísọ̀ bòjì ṣáájé táwọn máa bọ̀ yìí ibẹ̀ làwọn ti ń rówó táwọn ti ń rí gbogbo nǹkan báwọn bá sọ̀rọ̀ lọ́dún yìí nǹkan kan ìyàn ò ní sí ebi ò ní pa àwọn tọ́dún mi ò fi dé. ṣé bí kò ti lówó ni. náà ọba bọ́ọ̀jà òòṣà ajé sọ̀rọ̀ nínú òòṣà ajé yẹn mo kó ọba ẹni ìtàn Ògúnwùsì mo kó jẹ púpọ̀. wọ́n fẹjú nǹkan tọ́pọ̀lọpọ̀ mọ̀ nípa Ilé Ifẹ̀. òòṣà ajé ló di tí wọ́n all over the world ó ti wọnú máàpù àgbáyé. gbogbo ayé ni wọ́n ti ń bọ òòṣà ajé nìsín tí wọ́n wọ white lọ láti Amẹ́ríkà ní láti Sweden láti Brazil. òòṣà ajé yìí àwọn ará Ilé Ifẹ̀ kó jẹ púpọ̀. tó ọkọ̀ọ̀kọ̀ dé ilẹ̀ Olújì òkè bí èkó ẹyẹ òkè bí ẹyẹ. ńgbè bí ọ̀pọ̀ àwọn kú ni wọ́n ń lọ sí Ilé Ifẹ̀ ni wọ́n ti ń lọ rè kó nǹkan jíjẹ. ẹ bá kéwúrẹ́ kó nǹkan kan ńgbà tí ọba tó sùn mẹ́ta òun ti jẹ tán. tó wá pé babaláwo padà pé kíní yìí ọ̀mọ̀ rí bẹ́ẹ̀. ó tí ì débi tó ń lọ. ní apá kan òkun làjì ọ̀sà. sọ bẹ́ẹ̀ fún un. nígbà ó dé apá kan òkun olùtẹ̀tẹ̀rẹ̀tẹ̀ mọ̀tẹ́ àwọ̀ òde èdò olùtẹ̀tẹ̀rẹ̀tẹ̀ mọ̀tẹ́
àwòdù apànàdà kàkàkà wọ́ tẹ́ àwọ̀ a máa lọ sápá kan òkun làjọ ọ̀sà. ṣé apá kan òkun là bá bẹ̀rẹ̀ sí ní rọ̀ wá wọ́n sẹnu bodè ibẹ̀ rògbò èrò ọ̀fà ẹni wọ́n ti ń kẹjà jáde tí gbogbo nǹkan. àṣé ọ̀rọ̀ tí fáṣẹ ò tí ọ̀rọ̀ tí ifá sọ ń gbà náà kò tí ì ṣẹ. tí gbogbo tí wọ́n máa lò pátá ẹ̀yìn ìkùlé wọn ni ó wà. gbogbo ajéhun yóò sì di yọ̀ wá sẹ́ ìkùlé wọn. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún wọ́n á discover epo ní ilẹ̀ Yorùbá. epo àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ discover Ìgbò ni wọ́n ti discover rẹ̀ lẹ́yìn ìkùlé Olúgbò ọba Àgbò. kí Olúgbò ọmọ sùn kọ́ máa jí ẹjọ́ mọ́tò ọ̀bá rìn lójú títì mọ́ ẹjọ́ gáàsì àti ẹjọ́ dísù wọn ọ̀bá lo dísù ẹjọ́ kẹrosíìnì ọ̀bá jẹ́ kẹrosíìnì. gbogbo epo tá a gbẹ́kẹ̀lé ńlẹ̀ Yorùbá Ọ̀yọ́ Ògùn Oǹdó Kwara bẹ́ẹ̀ kínní kan Ìgbò lọ́wà Ọlọ́run ó tún tó pé ó tún mú mi jáde lẹ́kọ̀ọ́ ìwárí tèkó wọ́n ti gbé fáwúsá ní ni ọmọ darí rẹ̀. bẹ́ẹ̀